àtúnkí káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Kókó inú ìròyìn náà rèé. Tí ọkàn mi bá ní kí n fi eré sinimá sílẹ̀, màá gbọ́rọ̀ sí lẹ́nu. DAKORE Àkàndé ló sọ bẹ́ẹ̀. Mi ò kọ̀ láti bá àwọn ọmọ ẹgbẹ́ BOKO HARAM ní ìbálòpọ̀. ADOKIYE ló sọ bẹ́ẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Òṣèrébìnrin Nollywood ní DAKORE Àkàndé báwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́nu lọ́lọ́ yìí, ó sì fi hàn wípé òun yóò dẹ́kun eré sinimá ṣíṣe tí ọkọ òun bá ní kóun má ṣe mọ́. DAKORE sọ èyí di mímọ̀ nígbà tó ń fi òpin sí ẹnu sọ̀rọ̀ wípé bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ sọ fún kó dẹ́kun eré sinimá ṣíṣe, eléyìí tó sì fà á tí kò ṣe fi bẹ́ẹ̀ hàn nínú eré sinimá mọ́. DAKORE ní irọ́ ńlá gbáà ni àti wípé àwọn ènìyàn fẹ́ràn kí wọ́n máa tan ìtàn tí kò fẹsẹ̀ múlẹ̀ káàkiri. Ó ṣàlàyé pé kò bójúmu káwọn kan bẹ̀rẹ̀ sí ní tan àyẹnusọ ọ̀rọ̀ káàkiri nítorí pé wọn ò rí òun fún ìgbà díẹ̀ nínú eré sinimá. Ó fi hàn pé àkókò náà ni òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìbájọ́rìí òun pẹ̀lú ọkọ òun sì gbọ́dọ̀ fi ara òun jìn sí i. Òṣèrébìnrin náà ní nínú iṣẹ́ tòun dára gidi gan-an ni òun sì dúpẹ́ fún àṣeyọrí tóun ti rí nínú rẹ̀, ṣùgbọ́n ìdílé òun àti níní ilé aláyọ̀ jẹ́ òun lógún púpọ̀. Òun ló sì jẹ́ kóun tún èrò ọkàn òun pa nípa yíyẹra fún iṣẹ́ sinimá fúngbà díẹ̀ nígbà náà. Ó wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé bàbá ọkọ òun tàbí ọkọ òun kò sọ wípé kóun dẹ́kun eré sinimá ṣíṣe. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ó lè gbà láti fi eré sinimá sílẹ̀ tí wọ́n bá tiẹ̀ bá a sọ, ó ní ọkọ òun nìkan ló lè sọ irú nǹkan bẹ́ẹ̀ fún òun àti pé yóò ní bí òun gan-an yóò ṣe béèrè kóun tó gbà fún un. ADOKIYE tí gbogbo ènìyàn mọ̀ sí ADOKIYE jẹ́ olórin àti òṣèrébìnrin orílẹ̀-èdè Nàìjíríà tí kò bẹ̀rù ọ̀rọ̀ ẹ̀gàn tó ti ń gbilẹ̀ nínú iṣẹ́ rẹ̀ láti ìgbà táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti dá a mọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ó ti rí ìdánimọ̀ gbà nínú iṣẹ́ sinimá náà, ó jẹ́ ẹni tó fẹ́ràn kórúkọ rẹ̀ máa jẹ jáde ní gbogbo ìgbà. Ọmọ ọdún 23 àti ikọ̀ ọba fún àlàáfíà nípínlẹ̀ Imo náà tó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn eré sinimá bíi My Brother, My Enemy àti Ọ̀gbáǹjẹ ti ké pe àwọn ọmọ ẹgbẹ́ BOKO HARAM láti wá bá òun ní ìbálòpọ̀ kí wọ́n bá lè jọ̀wọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní nǹkan bíi oṣù 3 sẹ́yìn níléèwé girama tìjọba tó wà nílùú Chibok, ìpínlẹ̀ Borno. ADOKIYE ní òun wòye nǹkan tó lè máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ náà. Òun ò sì kọ̀ táwọn ọkùnrin BOKO HARAM bá lè wà mú òun dípò wọn, káwọn 10 sí 12 nínú wọn sì máa bá òun lò pọ̀ lálálẹ́. Ohun tó jẹ́jù ni kí wọ́n ṣáà ti dá àwọn ọmọ náà sílẹ̀ kí wọ́n lè lọ bá àwọn òbí wọn padà. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Tí ọkọ mi bá ní kí n fi eré sinimá sílẹ̀, màá gbọ́rọ̀ sí lẹ́nu. DAKORE Àkàndé ló sọ bẹ́ẹ̀. Mi ò kọ̀ láti bá àwọn ọmọ ẹgbẹ́ BOKO HARAM ní ìbálòpọ̀. ADOKIYE ló sọ bẹ́ẹ̀. Àjùbá lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Ètò sì ń tẹ̀síwájú, ẹ má lọ síbi kankan.